káàbọ̀ sórí ètò yín ètò wa aré ìdárayá pẹ̀lú Ọláṣẹ́ní Adébọ̀wálé Sports Evangelist yín. Lórí ètò yìí láti máa mú wá fún wa àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eré ìdárayá. Ó dá pápá àpájẹ́ máa fi tó wa létí. Lórí ètò yìí a máa mú wá fún àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé káàkiri líìgì ilẹ̀ Europe, pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó ṣe jàǹkànjàǹkàn ní káàkiri líìgì náà. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Faransé. Kí ló ṣẹlẹ̀ ní Stade Parc des Princes, ìyẹn pápá ìṣeré ikọ̀ PSG ló wà nílé Lyon ká wọn mọ́lé 5-0 ní ikọ̀ Lyon jẹ ìyẹn lọ́wọ́ ikọ̀ PSG. Kylian Mbappé, ọ̀dájú ọmọ orílẹ̀-èdè Faransé yẹn, ló ṣe kíni ló mi àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ fún ikọ̀ PSG. Ó tó di pé ikọ̀ PSG wá jáwé olúborí pẹ̀lú góòlù 5-0. Ó dá lórílẹ̀-èdè Ìtàló, ìyẹn nínú Italian Serie A, ẹ̀kọ́ ṣojú mímú fún ikọ̀ Juventus ẹnu mi àgọ́ bí ikọ̀ Juventus ṣe na ikọ̀ Udinese mọ́lé pẹ̀lú góòlù 2-0. Cristiano Ronaldo, agbábọ́ọ̀lù àgbáyé ni ló láǹfààní, òun náà láǹfààní láti gbá bọ́ọ̀lù kan wọlé. Ó dá lórílẹ̀-èdè Germany, ìyẹn nínú ìdíje Bundesliga, ẹ̀kọ́ òṣojú mú fún ikọ̀ Bayern Munich bí Borussia Mönchengladbach ṣe ká wọn mọ́ Allianz Arena láti gbówó sí wọn lójú pẹ̀lú 7-0. Bayern Munich wọ́n lé ara wọn, wọ́n fi ọrùn rọ́. Ó dá lórílẹ̀-èdè Spain, níbi tí ikọ̀ Real Madrid bí wọ́n ṣe pàdánù sí ikọ̀ Alaves pẹ̀lú góòlù 1-0. Ó dá láti bẹ̀rẹ̀ ẹjẹ́ máa fi tó wa létí pé pápá ìṣeré Stadio Mestalla díẹ̀ ló kù kí ikọ̀ Valencia kó yí Barcelona lágbódà náà, ṣùgbọ́n ìyẹn ọ̀rẹ́ yìí kọ́ Barcelona tàbíọ́bíọ́ wọ́n gba góòlù kan ní ọjọ́ gbá ọ̀mí góòlù kọ̀ọ̀kan. Ẹjẹ́ máa fi tó wa létí pé nínú ìdíje English Premier League, orí ló kó Manchester United yọ bọ́n ṣe wá látẹ̀yìn láti gbẹ̀yẹ lọ́wọ́ ikọ̀ Newcastle pẹ̀lú góòlù 3-2. Ẹjẹ́ máa fi tó wa létí pé ní sáà tá a wà yìí, ikọ̀ Newcastle wọn ò tí ì láǹfààní láti jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kankan, mọ́ ṣe wà ní ipò 19 ní àtẹ tábìlì lórí ní tébù ìdíje English Premier League. Láti bẹ̀rẹ̀ ẹjẹ́ máa fi tó wa létí ní òpin ọ̀sẹ̀ náà ní àti rí ikọ̀ Fulham wà lé ara wọn. Arsenal ká wọn mọ́lé, ẹ̀kọ́ òṣojú mú kan Fulham ní Craven Cottage nígbà tí Arsenal tó gbẹ lọ́wọ́ pẹ̀lú góòlù 5-1. Fulham wà lé wọn tó fọ̀rọ̀ rọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ṣe rí fún ikọ̀ Southampton nígbà tí Chelsea ká wọn mọ́lé pẹ̀lú góòlù 3-0. Alvaro Morata lẹ́yìn ìgbà ọlọ́jọ́ pípẹ́ ó láǹfààní láti mi àwọn bí ó ṣe mi àwọn ikọ̀ Southampton pẹ̀lú góòlù kan ní ẹ̀yìn Chelsea ṣá láǹfààní láti borí pẹ̀lú góòlù 3-0. Ẹjẹ́ máa fi tó wa létí pé ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin àgbààgbà méjì nínú English Premier League láàrin ikọ̀ Manchester City àti Liverpool ní pápá ìṣeré Anfield. Ẹ̀yìn kò sẹ́nikẹ́ni tí ó láǹfààní láti mi àwọn ara wọn nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí 0-0. Ó dá báwọn náà ṣe dúró sí lórí àtẹ tábìlì English Premier League. Manchester City ló wà lókè téńté pẹ̀lú 20 points. Bẹ́ẹ̀ sì ni ikọ̀ Chelsea ń tẹ̀lé wọn pẹ̀lú 20 points bákan náà, àti ikọ̀ Liverpool ní ipò kẹta. Àwọn tó wà lọ́wọ́ ìsàlẹ̀, ó dá ẹjẹ́ máa fi tó wa létí pé àwọn tó wà lọ́wọ́ ìsàlẹ̀, ó dá Sweden wà lára wọn, bẹ́ẹ̀ sì ni ikọ̀ Newcastle náà wà lára wọn. Àwọn lámìísọ ní ètò eré ìdárayá wọn wò pé ṣé ó ṣeé ṣe kí ikọ̀ Newcastle kó fi ẹ̀yìn lọ́wọ́ jíwèé ilé fún Rafael Benitez tó ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Newcastle. Bó bá ṣe máa jẹ́ àtúmọ̀bìtọ́ yín létí ní orí ètò yìí. Orúkọ tèmi ò tí ì padà, Adébọ̀wálé Ọláṣẹ́ní your Sports Evangelist ló kí yín pé ẹ tún kó àmójúsọ́nà fọ́nrán tí màmá fi léde tó ní ṣe pẹ̀lú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú aré ìdárayá. Orúkọ tèmi ò tí ì padà, lẹ́ẹ̀kan sí Sports Evangelist ló kí yín pé ká máa fi àìkú dẹ́gbẹ̀rà. Ó dàbọ̀.